fún yín ní 30 seconds láti kọrin. Ọ̀rọ̀ Olúwa kò ní lọ láìṣẹ. Mo wá lọ fohùn tèmi gba ilẹ̀. Àbí ta ló mọ̀ nǹkan Soprano? Ó dá mi lójú pé gbogbo ibi tí tó fún mi wà báyìí abẹ́ ọkùnrin ni. Toto. Where that new girl wey make sense wey dey do normal? That one. Oh, you mean my Toto? Tó fún mi. Olúwa! Mo ní lọ́nà yẹn gbà mí. Àbúrò ti dé ẹsẹ̀ àdúrà. Na wetin we go chop? Na he go find. Bọ́ọ̀lù èèyàn á ṣe wọ́n sí mi wá sí ṣọ́ọ̀ṣì. Mo ní pé kí wọ́n wọlé kó lọ kó àwọn drink wá fún mi. Ìwọ sọ fẹ́ mi pé wọ́n ní pé kíní kan kó gbowó. Ṣókí ẹ̀ pé. So when I say Keekime, meaning how are you? What did I say? Kéèkìmì. Orin táwọn kọ́ àyè kọ yẹn kò ní lóhùn jù. Orin yẹn kún mi lórí dà pé mi mọ bó ṣe lára mi. Ẹ̀sìn orin ẹ̀mí ni. Sponsorship. Ara àwọn sponsoring. Èbó ló yí lẹ́nu tó bá wọn. Kò burú ọ̀sán àti spọ́n kankan. Bẹ́ẹ̀ni. Tán kó owó lẹ̀ pé wọ́n rè studio mo bí tán ti ń kọrin. Stereo.